ọ̀rọ̀ ni mo wá sọ lénìí, ọ̀rọ̀ tí ikú ń gbọ́ tí etí ẹ̀ fi di, ọ̀rọ̀ tí ikú ń gbọ́ tí ò fi mọ tó ń ṣẹlẹ̀ sóhun mọ́. Èmi náà ni ọmọ yín Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí toró ṣe pàtàkì fún èmi àti yín nílé lóko lájò lẹ́yìn odi. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó ní n tó dálé lórí. Òótọ́ ẹ lè rí píkṣọ̀ ẹni tí mo gbé síbẹ̀. Ọ̀rọ̀ tó ṣe pàtàkì tó jẹ́ pé n tó kan ẹnìkan lára ní ẹnìkan fi ń ṣe ayọ̀ọ́yọ̀, ní tó ń pa àwọn èèyàn lẹ́kún, òun lẹ́nìkan sọ di àbíbóyá òun ni. Òun ti gbàgbé ìwáṣẹ̀, ó ti gbàgbé nígbà tó bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbésí ayé rẹ̀ kó tó di ẹni tí wọ́n mọ̀ lénìí, àbí kó tó di ọ̀rẹ́ ọmọ ààrẹ lénìí. Ọ̀rọ̀ kìí ṣe fóun nìkan, fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, fún ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ káàkiri. Òun mo fẹ́ ká fi gbọ́. Mo fẹ́ ká ẹ gbọ́ mi yé dáadáa torí a nídìí àtijọ́ share ètò yìí nítorí pé ó ṣe kókó fún wa. Ẹ̀yin tèmi nílé lóko lájò lẹ́yìn odi, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, bí ìlú ṣe rí, bí nǹkan ṣe jẹ́, torí mo fẹ́ kẹ́ ẹ mọ̀. À ń pè ọ̀rọ̀ yìí lówè, ó ń láronú. Ó wá dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan tá à ń rí, bóyá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àtẹnujẹ ló bá wọn débẹ̀. Ẹ gbọ́, ní tí ó ṣẹlẹ̀ kò ní ṣaláì má ṣẹlẹ̀. Àwọn òdẹ̀ ní pé bóyá ẹ ti tó ọwọ́ yín ti tókè tán, ẹ lágbára láti ṣe nǹkan tó wù yín. Ẹ máa rántí pé àwọn tí ó gbé yín níjà lọ́jọ́ ọ̀la, àwọn náà ni ẹni tẹ́ ń tákò lénìí. Ẹ gbọ́ mi yé. Àwọn náà lẹni tẹ́ ń tákù lénìí. Tó bá dójú ẹ̀ tán, rántí ilé, torí pé sọ̀rọ̀sọ̀rọ̀ rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. Ó bọ́ta ó bẹ̀ sí sọ̀rọ̀ oríṣiríṣi. Ó sọ bó ṣe wù ẹ́. Ó sọ torí pé ó mọ̀yàn. Àbó wà nípò àti bẹ́ni tó wà lókè sọ̀rọ̀. Àṣírí kan mo máa ń sọ fún gbogbo yín pé àfáà kan ló ní kúlù áyìn sáyà mútu láì sábìdù níyà sùfùtù. Gbogbo ìwọ tó lówó láyà bó lọ́rọ̀ láyà bó jẹ́ pé ìwọ ló wà ń bẹ̀ lénìí, gbogbo ẹ̀ orí ilẹ̀ kan náà ló máa wà. Ẹsẹ̀ mẹ́fà ni. Gbogbo ìwọ tó bìkítà lórí ọmọ làkejì tó jẹ́ pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lẹ́ ń tẹ̀ mọ́lẹ̀, nǹkan tó máa bá ń bẹ̀, òun làwọn àgbàlagbà sọ pé tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. Ó bẹ̀ sí fọ awọ́tòwòtò, ó ń sọ̀rọ̀. Àwọn àgbààgbà tó lóye wọ́n ń bẹ̀. Àwa rí pé nínú ẹ̀yin òṣèré, a rí wípé ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ kó kù díẹ̀ káàtó fún ló pọ̀ jù. Tọ́lá àyà yìí dá, ọlá àyà tiẹ̀ yìí dá. Ó sọ ibi tó bìlọ́ǹgì sí tòótọ́. Ó dẹ̀ tún wá ṣe ìtúbá. Ọlá àyà igwe
ó sọ ibi tó bìlọ́ǹgì sí kó tó ṣe ó fi rẹ̀ gégùn bẹ́ẹ̀ náà ló dẹ̀ tó padà regret ó yá ju ẹnìkan lọ tó jẹ́ pé ó pariwo Yorùbá nation rí ó padà tún dalẹ̀ gbẹ̀yìn ni tiẹ̀ náà ó bìkítà lórí nǹkan kan lórí àwọn èèyàn ó gbọ́ mi yé ó dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ yín torí pé ìrọ̀lájọ jẹ́ ipò láyé tá a jọ wà èmi á sọ fún ẹ pé tó bá tásìkò kan àwọn ọmọ Nàìjíríà wọn á kọjú ìjà ọmọ Nàìjíríà máa dìde wọn á gba ẹ̀tọ́ ara wọn ìwọ sọ̀rọ̀ sáwọn èèyàn nígbà tí ebi ń pa aráàlú àbí nígbà tára ń kan àwọn èèyàn nínú ìlú ǹjẹ́ sọ mọ iye tí dọ́là jẹ́ ọ̀rẹ́ ẹ̀ jẹ́ ọmọ rẹ ìyẹn ò mí nìkankan jẹ́ ń sọ kọ́kọ́ fún ẹ nínú ayé wípé mọ̀kànmọ̀kàn lóye ń kàn gbogbo fìlẹ́ńgẹ́ tẹ́ ń ṣe má rò báwọn èèyàn dákẹ́ wọn fọwọ́ lẹ́ràn ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ tẹ́ ẹ máa wo ẹ̀yìn wò tẹ́ ẹ̀ ní rí ẹnìkankan mọ́ ọjọ́ náà ń bọ̀ àwa dìde láti jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn àti ṣòro ọmọ ènìyàn láti pariwo síta ẹ̀yin ọba yẹn ń jẹ́ torí àtẹnujẹ tẹ́ ẹ̀ rí jẹ nídìí òṣèré mọ́ torí òṣèré àwọn aráàlú tí wọ́n ń sọ̀rọ̀ sí tí wọ́n ṣe pelenge wọ́n máa mú èèyàn tó pọ̀ wọ́n á ṣe gbá kan àwọn aráàlú yìí ló gbé ẹ débi tó dé lẹ́nìí àwọn tálíkà yìí gangan àwọn ló jẹ́ kó di tó dà lẹ́nìí èmi mọ̀ pé ọyàn àwọn obìnrin tó mu nígbésí ayé èyí tó mu dàgbà èyí tó tún mú gbà tó tó wọ́n á bí ẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ kan nínú ayé tí ò yí ẹ màá jẹ́ kó o mọ̀ wípé gbogbo nǹkan ló gbọ́pọlọ ká tó sọ ọ̀rọ̀ yẹn máa ń wò ni kéṣe irú ẹ wàá sọ̀rọ̀ wàá bọ́ta wà níwọ̀ bákan ó jìnnà sí o ó kéré sí i ó lè lágbára ó lè nípò ó lè mọ̀yàn gbogbo mọ̀yànmọ̀yàn rẹ gbogbo tẹ́ bá fẹ́ fi ṣe ẹ fi ṣe gbogbo tẹ́ bá fẹ́ fi dá lára bó jẹ́ nǹkan ni àbí gbogbo tẹ́ fẹ́ fi dá lára ẹ fi dá ọba ọlọ́run ọba tó láyé ọba tí ó sùn nínú ayé ọba mi ń wò yín á sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ ló korò ẹ jẹ́ ń sọ fún yín pátápátá ẹsẹ̀ mẹ́fà nílé ayé gbogbo ẹni tó wà ń kó alágbára lẹ́nìí máa rántí pé ọjọ́ kan jọ̀kan ó kù bíntì ní kúlù àyìn sáyà mùtù láyì sábìdù nìyà sùfùtù gbogbo nǹkan nú ayé tá a bá ṣe gbogbo pé mi la láṣẹ ìbò kó o ṣe dáadáa nínú ayé gbogbo ọ̀rọ̀ yẹn ń bọ̀ lọ́jọ́ kan ká fàyè sílẹ̀ ọlọ́run ọba tó láyé búra sí ẹ jẹ́ bá mi ṣe ètò yìí débi tó yẹ kó dé ọ̀rọ̀ tí mo sọ èyí tó kan èmi àti yín gangan ni nítorí pé kò yé ó dùn mí fún máa yìí gan ṣàwáwùjọ ni wá o bọ́ ó dùn mí fún gan nínú ayé torí pé ẹni téèyàn bá nífẹ̀ẹ́ sí tó bá bá nípò arìndè tó bá nípò nǹkan ibi tí ò yẹ ká ti báyàn kì í ṣagídì ìwọ gan ò rí pé òyìnbó tó ń sọ òdùn mọ́ ẹ lẹ́nu ni torí pé èdè abínibí ẹ ó wà cherish lórí ẹ èdè abínibí ẹ dẹ̀ ló gbé ẹ débi tó dé lẹ́nì gbogbo tó ń sọ àwọn èèyàn fọwọ́ lẹ́rán wọ́n wù ẹ́ ọ̀rọ̀ tó sọ àti bọ̀tẹ́ ń bọ̀ ọ̀rọ̀ tó sọ ọjọ́ kan ń bọ̀ tí wọn ò ní wojú ẹ̀ nínú ayé gbogbo nǹkan ló ní rẹ́kọ̀dù gbogbo nǹkan ló lákọsílẹ̀ yìí fún eléyìí tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ ní àkọsílẹ̀ àwọn èèyàn kanra àwọn èèyàn bínú lọ́wọ́
ìwọ sọ títí ó bọ́ta ó rántí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n kanra òun gapá òun fò sókè òun pariwo ó mọ̀ para karáàlú níbi débídé pani tí à ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú ayé gbogbo tí wọ́n dà lénìí tó lóun ṣe Yorùbá play nígbà náà àwa tá a jẹ́ kó o débẹ̀ náà nítorí àwa ní fáǹsì ẹ̀ àwa lẹni tó sọ̀pọ̀tì ẹ̀ ó wá dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òṣèré tẹ̀ ń jáde tẹ̀ kàn ṣe bó ṣe wù yín these days torí pé àìronú jìnnà fún yín àwọn tí wọ́n jí gbé ní kóòdù kí lẹ ṣe sí àwọn tí wọ́n pa ìjẹ́sẹ́ wọ́n padà sínú ayé mọ́ àwọn tó fara gbá ọta ní kóòdù tí wọ́n ń bẹ lọ́ọ̀sìpítà ǹjẹ́ kí lórí sọ lórí ẹ̀ ìwọ sọ ọ̀rọ̀ bó ṣe wù ẹ́ kí ni tó ṣe lórí ẹ̀ kí láriwo tó pa nígbà tí wọ́n fún wa níròyìn Charlie Boy sí Maryland nílùú Èkó bí ó ṣe ní wọ́n ń jiyàn gbé nídàájí ǹjẹ́ kí ló sọ lórí ẹ̀ ìjọ kínní àná tí wọ́n ní wọ́n kọ́ àwọn ọmọ skul ní Ìdúmọ̀tà ǹjẹ́ kí lẹ sọ ẹ fọwọ́ bò mọ́lẹ̀ náà ni bàbá Sanwó-Olú òun ń gbìyànjú ìwọ̀nba títí ẹ̀ kí lẹ́yìn tó yẹ ká ẹ sọ òtítọ́ ọ̀rọ̀ ká ẹ tó bá wọn tẹ́ ẹ súnmọ́ ká ẹ bá wọn sọ̀rọ̀ ṣé torí kó lè gba póòsì ní àbẹ́wò àbí torí contract ẹ̀san ń bọ̀ ẹ máa rántí pé ìjọ kìíní àná 10 years ago ọ̀ká sọ pé 10 years ago ká ní 9 years ago or 8 years ago nígbà tí epo wọ́n yes 10 years ago 12 years ago àmọ́ àwọn tó dìde nígbà tí Goodluck wà ń bẹ̀ àmọ́ àwọn tó tákù bàbá wa Bọ́lá Ahmed Tinubu tẹ̀ ń sọ yìí wọ́n wà nù ẹni tó kọ́kọ́ jáde lórí pépó wọn láti 150 tí wọ́n fi dá padà 100 tí Goodluck dá padà 100. ìwọ wá sọ ọ̀rọ̀ ta ni ẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n fẹ́ lọ gbìyànjú èmi sọ kankan fún yín pé kò sẹ́ni tó lè ṣe picture ni bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn tó sọ̀rọ̀ àǹdí wọn à ń sọ solution fún yín ẹ̀ gbọ́ ẹ̀ ṣe eléyìí tó wù yín mo kí ọ̀gá mi Yorùbá ló wù mí ẹ jẹ́ bá mi follow wọn ẹ dẹ̀ bá mi subscribe sí YouTube wọn lára àwọn ọ̀gá wa nu òtítọ́ ọ̀rọ̀ korò lára títí ẹ ìwọ wá jáde kẹ̀yìn tẹ́ ti jẹ́ aṣíwájú blogger ẹ ronú bẹ́ẹ̀ ni torí pé àwọn ò lẹ́jọ́ bá yín rò ẹ wá ṣe bó ṣe wù yín ẹ sọ ọ̀rọ̀ tó wù yín ẹ ń wúga ẹ ń sapá àsìkò ń bọ̀ ẹ mọ̀ pé apá yín ò ní ká aráàlú mọ́ ẹ ṣàṣìlẹ̀ rí èyí tó ju ẹ ṣàṣìlọ́ yìí máa padà tún ṣẹlẹ̀ nínú ìlú ṣé ẹ̀rọ pa fúù ní àbá dat ní gbogbo Nàìjíríà láyé ibi tí Nàìjíríà ti ń rówó tí wọn ò lè fi ṣe kinní láyé yìí ilẹ̀ Yorùbá yìí ni ẹ̀yin kan wá sọ pé ẹ tí nǹkan tá a bá pín àbí bóyá kinní kan tó kálukú lọ ìyá máa jí níbo ẹ̀yin alátẹnujẹ rádaràdà rédèrèdè èyí tó jẹ́ pé ẹ̀ ní sòótọ́ ọ̀rọ̀ ǹjẹ́ ṣé ẹ mọ iye tí wọ́n sanwó school fees lọ́wọ́ yìí ǹjẹ́ ṣé ẹ mọ iye tí bag of rice jẹ́ ẹ mọ iye tí kò dà ǹjẹ́ ẹ mọ tí dọ́là ń sọ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí àti ra nǹkan lọ́jà ǹjẹ́ ṣé ẹ mọ bó ṣe ń lọ ìgbà tó jẹ́ pé owó olówó ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ẹ̀hún lẹ̀ ń ná lọ́wọ́ ẹ tíìkì lórí tẹ́ ń ṣe ẹ mọ̀ kọ́kọ́ tó ń ṣe yín bẹ́ẹ̀ ni ìkà ni wọ́n tí wọn ò bá sọ lórí burúkú ni wọn ní máa sọ̀rọ̀ kán máa ta sáwọn aráàlú anyhow tí wọ́n bá ṣe ẹ̀ràn yín tí wọ́n ní kẹ́ ẹ ti àwọn èèyàn síta pẹ̀fẹ́ arrest wọn you can do that èèyàn mélòó lè máa arrest tí wọ́n bá ní kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ jẹ́ káwọn kan sọ̀rọ̀
kẹ́ ẹ lè pa wọ́n. You can do that. Èèyàn mélòó lẹ lè pa? Mo máa ń sọ nǹkan kan. Ẹ lè pa olùránṣẹ́ bọ̀ ọ̀rọ̀ tó sọ sílẹ̀ ò lè parẹ́. You can kill the messenger, you can't kill the message. Àṣírí mo sọ fún yín. Ọ̀rọ̀ yìí lè yà ẹ́ lẹ́nu toró dùn mí fún ẹ. Àti bọ̀ tá àwọn ọmọ tó bí òòró rárá. You have to think. Ìlú táwa wà yìí àtẹ̀tẹ̀ wà nílùú Èkó. Àwa máa sọ reality fún ẹ kó o mọ̀ dáadáa nínú ayé. Everybody ń kanra. Ìwọ ní bóyá kò fi yẹn bob. Àwọn èèyàn ti kúrò lẹ́yìn ẹ̀. Torí pé kí ló dé tí ṣe ń bá gbogbo yín báyìí. Ó dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ yín ìsí tó yẹ ká ẹ jáde ká ẹ sọ reality ẹ̀ sọ. Kì í ṣe ẹ̀bi yín o. Mr. Taiwo mú kí yín. Bẹ́ẹ̀ ni owó olówó ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ẹ̀jẹ̀ lẹ́jẹ̀ náà ìwọ ó dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ nù yín. Nígbà táwa ti ń wo Yorùbá play gan wo tí lálà kó wọnú Yorùbá play ó wá wọ ọbẹ̀ tán àtẹ̀lé ẹ akú ẹ jẹ bẹ́ẹ̀ náà ló ṣe yẹ̀yẹ́ rẹ̀ ìgbéraga pọ̀. Ó ti mọ̀ yín ó ti dépò àbó ti mẹ́ni tó wà ń pò ó ti mọ mẹ́ni tó wà ń pò. Àwa rẹ̀ ní báyìí sọ òtítọ́ ọ̀rọ̀. Ẹ̀yin àfà òkè ẹjẹ́ ń jọ́ ara mi mọ́ àwa àfà. Mo fẹ́ bá yín sọ reality. Ìmáàmù Ọ̀fà nílùú wa yìí nìkan ló sọ ọ̀rọ̀ kan tí mo nífẹ̀ẹ́ sí láàárọ̀ yìí. Tínú mi dùn púpọ̀ torí ó máa ń sọ òdodo. Ìmáàmù Ọ̀fà sọ ọ̀rọ̀ pé bọ́ọ̀lù lẹ́ pariwo lórí ẹ̀ pariwo ẹ̀ ronú pa bọ́rọ̀ ṣe lọ bílù ṣe rí. Ẹ náwó lórí ọ̀rọ̀ bọ̀ ẹ náwó gbogbo yín ẹ lọ sídìí bọ̀ gbogbo ẹ̀yin olówó Kánú Okosa Obi Cubana àwọn òwò lẹ́tí náà lọ́wọ́ ẹ ti wọ street kẹmọ bí ìlú ṣe rí. Gbogbo nǹkan tó yẹ ká ẹ̀rọ ẹ̀yin àbá ibi tó yẹ ká ẹ sọ̀rọ̀ sí ẹ̀ sọ tó bá yẹ pé lórí ọ̀rọ̀ owó ni lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹ máa ká gídíbo níbi fáànù yíbò ẹ máa ká gbádá ẹ máa sáré kiri lórí ọ̀rọ̀ ẹ̀sìn táàjọ mọ̀ nípa ẹ̀. Ẹ sọ̀rọ̀ bí ìlú ṣe rí ẹ̀ kára bí ìlú ṣe rí. Wọ́n mà tún láìkì àfà ọmọ àfà ló máa sọ̀rọ̀ bí Buhari yẹn. Òun náà máa sọ reality mo gbádùn ẹ̀ púpọ̀. Bó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfà àbẹ́yìn pastors kí ni tẹ́ ẹ ṣe? Ẹ̀yin pastors àtẹ̀yìn oníṣẹ̀ṣe oníjẹkújẹ. Òótọ́ ọ̀rọ̀ ni ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ẹ̀ gbé òótọ́ dání àwọn kan gbé òótọ́ dání wọ́n tẹ̀lé irọ́ náà ni. Gbogbo àbíyìn torí gbà táwọn olóòótọ́ bá wá tán bá wá bá yín àwọn ará bí náà tó wá gbówó fún yín wá bà nǹkan jẹ́. Yín àti bọ̀tán yín kékeré báyìí ni gbogbo yín ẹ wá ń hùwà tó wù yín ẹ ń ṣe tó ń wù yín. Ta ló ń jẹun tájá ń jùrù? Wọ́n wá ń gíyàn ní Kòòdú ń bẹ̀ yẹn nílùú yín wọ́n jíyàn gbé wọ́n tó fi escape. Mo ò bí yẹn ló yẹ kẹ́ ẹ jáde fún kẹ́ ẹ sọ̀rọ̀ wọ́n máa pààyàn ẹ máa sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin àfà wọ́n máa pààyàn ṣé torí pé ó jẹ́ àwọn tí wọ́n ń pànìyàn yìí ẹ lè sọ̀rọ̀ nípa wọn. Bí wọ́n ṣe pààyàn lọ́rin náà ní Kwara State ǹjẹ́ kí lẹ sọ sí lọ́dọ̀ wa ń bí? Bẹ́ẹ̀ ni
ẹ̀yin pastors kí lẹ sọ sí ìjẹkújẹ tẹ́ kó jọ tẹ́ kó chọ́ọ̀chì tẹ́ kó mọ́sá tẹ́ kó gbẹ̀jọ tẹ́ fi parọ́ fúnra wa ọlọ́run á bí yín o wàláhì tàláhì símọ́bílẹ̀ ọlọ́run á bí yín lórí tẹ́ fẹ́ jẹ gbogbo yín olè níyín gbogbo yín ìkà níyín gbogbo yín ẹni bí níyín ẹ jẹ́ n sọ fún yín ìgbà díẹ̀ ló kù fún yín ìgbà díẹ̀ èmi kọ́ ni màá jà bọ̀ mo mọ̀ pé n tó ń dùn àwọn èèyàn angry tó wà lọ́kàn wọn wọ́n á padà tẹ̀ sí yín lójú ẹ lè bẹ́ mi jà ẹ lè àrẹ́sì mi ẹ lè tì mí mọ́lé ẹ lè lẹ́fẹ́ pa mí àdòkìá torí pé mi ti mọ̀ péjọ́ kan ni màá jáde láyé mo ti mọ̀ pé kò sí bó ṣe wù kó ṣe le tó mo máa kú náà ni bọ̀ lórí ọ̀rọ̀ tí mo bá sọ sílẹ̀ kò ní parun ẹ jẹ́ wá sọ fún yín gbogbo tẹ́ bá ní lágbára láti ṣe àdòkìá bọ̀ mo fẹ́ jẹ́ ká ẹ mọ̀ wípé ọmọ yín á jẹ́ ń bẹ̀ ẹbí yín á jẹ́ ń bẹ̀ tó bá dọjọ́ ọ̀la torí tí à ń sọ kìí ṣe fún tara tèmi fún tara ti gbogbo wa ni àwa sọ ó wá ń jáde wá sọ nonsense ó sọ ọ̀rọ̀ ṣé irú ẹnu ẹ̀ lẹ́ẹ̀ká ti bá ìwọ tó súnmọ́ sí èyí Tinubu tó yẹ kó o bá sọ̀rọ̀ tó yẹ kó o pè é ṣé gbogbo tí wọ́n sọ fún ẹ ṣé bó ṣe máa gbé kalẹ̀ fáwọn ọmọ ènìyàn nìyẹn ṣé ìmọ̀ràn tó máa fún gbogbo ọmọ Yorùbá àbí gbogbo ọmọ Nàìjíríà nìyẹn tó ń fagídí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bàbá mi Mr. Taiwo ó dùn mí fún bọ̀bọ̀ yìí púpọ̀ ó dùn mí fún púpọ̀ ẹ bá mi ṣí ẹ̀ kó kàn ẹ bá mi ṣí ẹ̀ kó kàn lára you can do that please mo bẹ̀ yín ni ẹ bá mi ṣí ẹ̀ kó kàn lára àwọn ọmọ tá a bí gan 1000 tó wọn lè dé mọ́ àwọn ọmọ tá a bí 1000 tó ẹnìkan nú wọn lè dé ká tó sanwó ọmọ skul ká tó sanwó ilé blọọkù ò ṣe é rà sìmẹ́ǹtì ò ṣe é rà ẹ̀yin ti wà nípò yẹn ṣé ẹ mọ ìyà tó ń jẹ aráàlú ni ǹjẹ́ ṣé ẹ mọ nǹkan tá a fara gbá ǹjẹ́ ṣé ẹ mọ ikú tá a sun sínú ni ǹjẹ́ ṣé ẹ mọ bó ṣe ń ṣe wá adákẹ́ àsọ̀rọ̀ à ń ké sínú àsọ̀ kọ́kọ́ ṣé ẹ rò pé tó bá yá tẹ́ bá tì wá títí títí ẹ rò bí bóyá ní dìde ni tó bá yá ní kọ ikú mọ̀ ẹ jẹ́ sọ kọ̀kọ́ fún yín ìtẹ́ ń ṣe àtẹ̀yìn àtàwọn ẹ ní lọ láì jìyẹ̀sẹ̀ yín lọ́wọ́ gbogbo àwọn ọmọ ènìyàn mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi ń búra sí i tó pa mí lẹ́kún sínú lórí ọ̀rọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá á fìyà ìjẹ gbogbo yín àdàbí tó bá yẹ pé ìran Fúlàní lẹ̀ jẹ́ ló kù torí gbogbo tó fi jẹ́ èèyàn láyé Yorùbá ló fi jẹ́ èèyàn láyé àṣà Yorùbá ló fi jẹ́ èèyàn láyé èdè Yorùbá ló fi jẹ́ èèyàn láyé kó tó di páyé mú ẹ́ ó wá sọ ọ̀sọ́kúsọ òun ìwíkúwìí ẹbí ẹkọ o bọ́ mo fẹ́ kó o mọ̀ wípé ní tó ń tán lọ́dún eégún o ní tó ń tán lọ́dún eégún gbogbo tó bá wù kó o ṣe gbogbo tó bá wù kó o sọ ní tó ń tán lọ́dún eégún àṣesílẹ̀ làbùwá bá ọ̀rọ̀ tó bá sọ sílẹ̀ kò ní kúrò ńbẹ̀ èyí tí mo sọ sílẹ̀ kò ní kúrò níbẹ̀ ẹ̀yin lóhùn tó bá ti bọ́lẹ̀ kò ṣeé kó mọ̀ mẹ́sẹ̀gì tèmi nìyẹn ó lè dọ̀la ká ẹni kí wọ́n mú mi kúrò lọ́nà ó lè dọ̀tún la ká ẹni kí wọ́n pa mí fáráyé bọ̀ mo jẹ́ kẹ́ ẹ mọ̀
wípé gbogbo tẹ́ ẹ̀ ń ṣe pátápátá gbogbo ẹ̀ ló lẹ́san. ẹ jẹ́ ń sọ fún yín ẹ lọ tẹ́tí jẹ̀lẹ̀bẹ̀lẹ̀ jẹ́ ká ẹ gbọ́ àsìkò ń bọ̀. ẹ wò ó tó máa yé yín ẹ tó mọ̀ pé kì í ṣeré. ara kan àwọn aráàlú gbogbo àwọn stéètì ní north wọ́n ti ń jáde. àwa wò pé bàbá wa ló wà ń bẹ bàbá wa ló wà ń bẹ àwọn ò fẹ́ jáde àbí. ẹ jẹ́ ń sọ fún yín ẹ ti sún wa kàn gidi. ẹ máa sún wa débì kan kẹ́ ẹ máa surprise pé báyìí ló ṣe rí. èmi ò ní interest nínú nàìjíríà bìkọ́ kìí ṣe babaláku yín ló ń bọ́ mi kìí ṣe babaláku yín ló ń fún mi lóúnjẹ torí èmi ni mò ń fìdí ẹ̀yin torí tẹ́ bá ṣe ni mò ń fowó rà mò ń ṣiṣẹ́ fún ni. ẹ jẹ́ ń sọ fún yín dáadáa. ẹ wò ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ ẹ máa ṣe bó ṣe wù yín ẹni pẹ́yìn lẹ wà ń bẹ̀ ẹ ṣe bó ṣe wù yín sẹ́ àṣírí mo sọ fún yín ẹlẹ́yìn lẹ wà ń bẹ̀ ẹ gara bó ṣe wù yín ẹ máa mọ̀ pé tó bá tásìkò kan ní tí ó kọlù yín á kọlù yín àwọn èèyàn dákẹ́ ẹ̀ ń sì tiwọn àwọn èèyàn pariwo ẹ̀ ń sì tiwọn ẹ máa mọ̀ nínú ayé ẹ ronú nàìjíríà kò kí ń ṣe country tó bá jẹ́ country ni so many people tó jẹ́ another country ò lè wọlé without no visa ọ̀pọ̀lọpọ̀ bí náà gbà wọlé tí ò sí visa àmọ́yé àwọn òyìnbó tí wọ́n ní company láì níwèé àṣẹ tí wọ́n àtiwé ìgbélú tí wọ́n dẹ̀ ń gbénu nàìjíríà tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ tí wọ́n ní company ṣé ẹ lè ṣe bẹ́ẹ̀ nílùú tiwọn ọ̀nà oríṣiríṣi tajà tẹná wọlé wọ́n kó mọ́tò wọlé wọ́n fi tírélà kó wọn wọlé lójoojúmọ́ ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n pa ọmọdé wọ́n pa àgbà wọ́n jíyàn gbé ẹ sọ̀rọ̀ kò sóúnjẹ nílùú àwọn oko táwọn bàbá wa ń dá táwa náà ń dá wọ́n bà gbogbo ẹ̀jẹ̀ fún wa wọ́n jẹ́ ká róúnjẹ ṣe mọ́ wọ́n fẹ́ máa kó oúnjẹ wọlé fún wa tí ebi bá pa wá ìwọ ti wàánù gbádùn ó wàánù fẹ́ra ó ti wà mílíọ̀nù bílíọ̀nù àbí ìgbà díẹ̀ ló kù òjò tó ṣú yìí ó máa rọ̀ lé yín lórí ó máa rọ̀ lé gbogbo wa lórí àṣírí mo sọ fún yín tí àwọn ará bíbá àtàkì wa force agenda wọn wàhálà àjọ máa jà a máa jọ bá wọn jà and again àwọn máa tún bára wa jà òjò tó ṣú yìí ó máa rọ̀ o ẹ lọ dé òjò tó ṣú yìí táwọn ẹni yìí ń pè lu ẹ̀ sílẹ̀ ó máa rọ̀ ìwọ tó bá nírọ́ ni a tó yí ẹ tó bá yá òjò tó ṣú máa rọ̀ tí èsèré mo fẹ́ kẹ́ ẹ mọ̀ èmi fẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa kó òjò tó ẹ rí yìí ó máa rọ̀ ẹ̀yin tẹ́ bá ní kò ní rọ̀ ó máa rọ̀ you can do anyhow you can say anything tẹ́yìn bá sọ tí a máa sọ tiwa òjò tẹ́ rí yìí máa rọ̀ dáadáa àfẹ́ ti ọmọdé àfẹ́ ti àgbàlagbà ọlọ́mọ ò ní mọ ọmọ mọ́ aláya ò ní máa ya mọ́ ọlọ́kọ ò ní mọ́kọ mọ́ tó bá yá àṣírí ọ̀rọ̀ mo sọ fún yín táwọn ará bí bá bẹ̀rẹ̀ pẹ̀lú wa ẹ ronú pa ẹ ló 33 tẹ̀yìn mo kí yín Mr. Ajijangbara ẹ lò ẹ ronú dáadáa wípé òjò tó ṣú yóò máa rọ̀ ẹ lọ dé ẹni tó bá ní onírọ̀ irọ́ ni mi ìmọ̀ bá ti fẹ́ ṣe o mi ìmọ̀ bọ́lọ́run ṣe lè kó wa yọ o mi ìmọ̀ o òjò yẹn máa rọ̀ ọ̀rọ̀ mi ẹ máa mọ̀ tó bá dọjọ́ ọ̀la
ọ̀rọ̀ mi ẹ má mọ̀ pé kì í ṣeré, ọ̀rọ̀ mi ẹ má mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ bẹ́ẹ̀ ló ṣe rí gẹ́lẹ́. Ntẹ́ ẹ̀ mọ̀ ó pọ̀ ju ntẹ́ ẹ mọ̀ lọ. lẹ́gẹ́ dẹ́ẹ́dẹ́ o lọ sí àtúnṣe lórí àwọn ọ̀rọ̀ tó sọ. Ẹ jẹ́ n sọ fún yín, mo máa ń sọ gbogbo gbà, kò sí ẹni tó bọ́ sórí ipò pírẹsidẹ́ǹtì tí wọ́n pè ní ilẹ̀ Nàìjíríà tó lè ṣe bẹ́ẹ̀ ni. Ẹni tó bá ní wọ́n máa ṣe ẹni kó jáde, àwọn wọn fi ẹ̀pọ̀ wọn jáde náà. Kò sẹ́ni náà tó lè ṣe. Kẹ́ ẹ gbángẹ́lì wá kò lè ṣe, kẹ́ ẹ gbé Jésù wá kò lè ṣe, kánábì Muhammad dé kò lè rí ṣe, torí pé ẹ mọ̀ túmọ̀ píkọ̀. Nítorí pé àwọn kàbá tó sọ̀rọ̀ àǹdí rẹ̀ wọn lè jẹ́ kó ṣe. 80s tó bá fún wa wọ́n kọ́bọ̀, inú kọ́bọ̀ yìí láti yọ sísì, ara búrẹ́dì àárẹ̀wà á tún ra dòdò sí nínú kọ́bọ̀. A máa jẹun tó wù wá tẹ́kùn a máa le. Mi ì sọ 50 kọ́bọ̀, mi ì sọ̀rọ̀ 1 kọ́bọ̀. Ìgbà tá à ń gba sísì wà o, half kọ́bọ̀. Ẹ gbọ́ gbogbo nǹkan yẹn. Ìgbà náà a sọ pé ìlú le ni, ìlú le náà ni. Àwọn ìyá wa kan máa ń kọrin wá ní láyé alágbádá à ń jẹyán, láyé ìdí àgbọn à ń jẹka, láyé Babangida à ń jèkóṣù. Nígbà tó tún kan Babangida nù, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹlẹ̀. Ìlú le náà ni gbogbo wọn pariwo. Kò wálẹ̀ mọ́ láti ìgbà yẹn, bí ó ṣe ń lọ sókè náà ni. Kò sí tó wá sókè ní Nàìjíríà tó wálẹ̀ mọ́. Ẹ lọ béèrè. Kò sí tó lọ sókè ní Nàìjíríà tó wálẹ̀ mọ́. Èló ni dọ́là láyé Buhari? Èló ni dọ́là nísìn? Ó times 3 àbí times 4? Ẹ dá mi lọ. Ẹ jẹ́ n sọ fún epo ń bọ̀ wá 1000, dọ́là ń bọ̀ lórí 2000. Nígbà táwa ń sọ lọ́hùn olden days, 1 naira ju pounds lọ, 1 naira ó ju pounds lọ. Táwọn bàbá mi tó wà lórí ètò mọ̀. À fún náà, à ń sọ ọmọdé mọ̀, à ń sọ ọmọdé mọ̀. Ẹ jẹ́ ká jọ bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ẹnìkan ò lè máa lo wá kó máa tàn wá nínú ayé. Ẹ̀yin ìjọba wọ́n ń pààyàn lọ́tún, wọ́n ń pààyàn lósì, oúnjẹ wọn láìsí wọn. Ẹ bìlí pé à ń dákẹ́, à ń bá yín faradà. Mo fi Ọlọ́run ọba tó láyé búra, sí kábíyèsí Elédùmarè mo fi ń búra. Mo fi ojú ọjọ́ tó ti sú nísìn, tó ti ń lọ síbi àìsùn ẹ̀, mo fi ń búra sí. Òjò tó sú máa rọ̀. Mo fi Ọlọ́run ọba, mo fi gbogbo nǹkan tó wà nínú àgbáláyé búra sí. Òjò tó sú máa rọ̀. Ó lè máa lágbára, ó lè lágbára. Mo mọ̀ pé àwọn kan àwa mi ẹ jẹ́ n sọ, ẹni máa kú, ẹni máa kú ló máa kú. Kò sí bógun ṣe lè jà láyé, ààyè láwọn tó máa kú. Nígbà tí wọ́n máa ní Ọlọ́run pa ayé rẹ́, àwọn kan yìí ṣẹ́kù. Ẹ gbọ́, Ọlọ́run ṣe ìdájọ́ owó ẹ̀ ń bẹ̀ wọ́n. Ọ̀rọ̀ yìí àwa máa sọ kẹ́ ẹ mọ̀ pé kì í ṣeré. Power náà ń star. Ẹ jọ̀ọ́ ẹ̀yin dad mi, ẹ̀yin brothers mi, ẹ bá mi follow YouTube mi, ẹ bá mi subscribe síbẹ̀. Èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Abáyàn sòtítọ́, abáyàn sọ̀rọ̀ ojú ọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwa àfáà kò sólò títọ́ mọ́. Irọ́ lórí irọ́, asán lórí asán. Mo yìí ń bọ̀ tó àsìkò bá tó, mo yìí máa ń sọ pé àsìkò tí tó, tó àsìkò bá tó á tù wìrìwìrì. Ẹ mọ̀ pé inú ayé tá a wà ẹ̀tàn ni. Ẹ gbọ́, àwa wá ń pariwo. Ọ̀pọ̀ èèyàn míì ló wà tí ò ti jẹun láti àárọ̀ tílẹ̀ fi súdé ni.
tí ò tí ì sí tó bá tún jẹ lálẹ́ yìí ó dẹ̀ ń rọ mi sínú. ọ̀pọ̀ èèyàn ló ń wá gàárì mú gàárì yẹn gan kò sí rà níbi tó wọ́n dé lọ́wọ́ yìí. ọ̀pọ̀ èèyàn gan náà àti kílẹ̀ fẹ́ fẹ́ràn jẹun fún mọ́láyé tá a wà nísìn gbogbo ẹ̀ ti di góòlù. ẹ̀yin wà níbi tẹ́ ti ń jẹ tọkí tẹ́ ti ń jẹ ẹran tó wù yín ẹ wá sọ tó wù yín lẹ́nu torí pé ẹ ti ń jẹjẹkújẹ. ó dùn mí fún yín, ó dùn mí fún yín. ìgbà díẹ̀ ló kù eléyìí ti fẹ́ já ó dẹ̀ máa já ṣẹ́ẹ́tì kó ti bẹ̀rẹ̀ ní gbogbo state láwọn state kọ̀ọ̀kan. ẹ wo tó bá fi lè bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá pẹ́rẹ́ ọ̀tọ̀ tó ní tàwọn Fúlàní tó ń fẹ́ kó gbòjà yín o lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú ìlú. ẹ má mọ̀ pé iná eléyìí ò ṣe pa, ẹ má mọ̀ pé iná eléyìí ó máa lágbára. kìí ṣe èmi mo fẹ́ jà wọn tá a rí ni àwa náà ń bẹ lọ́hùn wọ́n dẹ̀ ń fi àwọn òye hàn wá. bọ̀ àwa máa jẹ́ kó yí ẹ̀yin òṣèré pé tẹ́ bá fẹ́ lọ sọ́nà tẹ́ máa gbà àyàfẹ́ ni tó bá dúró ti àwọn ènìyàn. ẹ rántí pé ẹ máa padà wálé àwọn tẹ́ tẹ̀lé lẹ́nìí wọ́n á fi wọ́n lẹ̀. ipò tẹ́ ń wò yìí kìí ṣe lọ láéláé wọ́n á kúrò ńbẹ̀. àwọn olè fẹ́ fojú jọ tẹ́ bá dé. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kìí ṣeré o ọpọlọ wa ò dáàtì o a dẹ̀ mọ ibi tá à ń lọ àmọ̀ nǹkan tá à ń ṣe tààrà. àgọ́ ẹ gbọ́ mi yé àgọ́ mi fún gbogbo yín fún ẹ̀yin tí ẹjọ́ ṣèrè mọ́ bọ̀mọ́kàn fẹ́fẹ́ léyìí ṣe ọ̀rọ̀ fún lẹ́gẹ́sì fún àkíyèsí kó lọ ṣàtúnṣe torí ara ń kan aráàlú that's my point. ẹ jọ̀ọ́ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ ṣàtúnṣe náà yìí náà lẹ ṣàtúnṣe. mo kẹ́yìn bàbá mi lálẹ́ yìí mo kí yín lẹ́ẹ̀kan sí pé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di ọwọ́ image tẹ́ fi ń tọrọ àdúrà ẹ̀ ní fi gbá àwọn ọmọ yín sí pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀ ní ṣubú dànù ohun òsè kò ní wọlé tọ̀ yín wá pẹ̀lú àṣẹ Ọlọ́run wọn ní bọ́ bàtà ọkọ̀ sẹ́nu ọ̀nà yín aburú ayé tó kéré tó tóbi kò mà ní ṣẹlẹ̀ sí yín ní tí ó pa yín lẹ́rìn ayọ̀ á wọlé tọ̀ yín wá torí pé mo mọ̀ pé gbogbo alókù díẹ̀ káàtó fún níbì kan Ọlọ́run ọba bá gbọ́ bùkátà náà á bá a tún bẹ̀ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run. bẹ́ẹ̀ ni mo fi àsìkò yìí dágbére fún gbogbo ilé wípé èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá ike àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. bẹ́ẹ̀ ni o ẹ bá mi subscribe sí YouTube mi tẹ́ bá ń gbádùn mi ẹ lè pè sórí nọ́mbà mi abẹ́ ní tẹ́ fẹ́ bá a sọ kéde gbogbo alámọ̀rọ̀ sọ abẹ́ fẹ́ pé wàá ṣàkíyèsí nínú àwọn ọ̀rọ̀ tá a sọ ẹ pè sórí nọ́mbà mi 082 83 89 25 58 082 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 082 83 89 2558. bẹ́ẹ̀ ni mo kí yín lọ́pọ̀lọpọ̀ yín bàbá mi nílé lóko tó a tún máa pàdé láìpẹ́ láìbọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè ọba tó láyé ọba tó lohun gbogbo tó dẹ̀ ń ṣe ohun gbogbo. bẹ́ẹ̀ ni àdúrà wa gbà nílé lóko lájò lẹ́yìn odi gbogbo gbàtáyé bá ń já gbogbo ẹni tẹ́ wá wà lókè òkun ní diaspora ni àbí ní gbogbo tẹ́ wà ní ẹ kórè òkòdé ni àwọn ajínigbé wọn ní jí yín gbé o pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ́ kó máa rè é ṣé gan-an.